jáde nílé yìí o onídìmọ̀dì ẹ̀gbọ́n parí dáhùn ìbéèrè Awikonko lórí ètò onídìmọ̀dì tó gbowó ńlá 500,000 naira fún Yorùbá Games Show ní ìpínlẹ̀ ìpínlẹ̀ nídìí Yorùbá tó ń gbélé àṣà àti ṣe owó àtàṣà ọ̀rọ̀ ìbéèrè tí máa jáde lọ́lọ́kùn òjọ̀kan òun ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé bóyá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ lọ́wọ́ lórí ètò tí Awikonko gbé kalẹ̀ lórí YouTube onídìmọ̀dì authentic Yorùbá TV lẹ́yìn tí máa rí o Awikonko onídìmọ̀dì àwọn onítìpọ̀ tí ó dáhùn ìbéèrè gbogbo ńlá ìpàdé lórí ètò onídìmọ̀dì kájọ máa fojú oúnjẹ àyèjẹ lórí YouTube channel authentic Yorùbá TV láti ìgbàdégbà. ẹ kú lé mo kára lé ẹrù wá mo kéré ọ̀nà gbogbo ẹni tí mo bá wájú pátápátá mo kí n pẹ́ kó wájú Akanda ọ̀rọ̀ Awikonko ló kọ́ mi mo kí wá pa kó mọ̀rọ̀ ọdún àánú Ọlọ́run aláàyè ò ní fi wá sílẹ̀ lágbára Ọlọ́run ilé onílé wa tọ̀ ọ̀nù nínà wá wọlé wá láti dààmú kéré tóbi kò ní mọ̀nà ẹ̀dẹ́ wa a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó tún máa rí ìmọ́lẹ̀ tòní gbogbo ọmọ Yorùbá o gbogbo ọmọ Nàìjíríà pápápá mo fẹ́ ṣe léyìí mo kàn fẹ́ ká béèrè lọ́wọ́ ara wa wípé òfin mélòó ló wà lórílẹ̀‐èdè Nàìjíríà and again kí làwọn nǹkan tọrọ mófin àwọn agbẹjọ́rò àwọn adájọ́ ibi tí wọ́n bá tì wá sí náà là ń lọ ọ̀rọ̀ lórí Yàyà Bello ni mo fẹ́ sọ nípa rẹ̀ Yàyà Bello ni gómìnà ìpínlẹ̀ Kogi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní ọdún 7 lórí àlééfà gómìnà mo nígbàgbọ́ wípé ọ̀pọ̀ nínú wa fọkàn bá ìṣẹ̀lẹ̀ Kogi lọ àti ọ̀rọ̀ Yàyà Bello Yàyà Bello ni wọ́n declare wanted àbí wọ́n sọ pé àwọn ń wá ń gbà kan àwọn EFCC sọ pé àwọn ń wá lórí ẹ̀sùn ìṣòwò ìlú mọ̀kùmọ̀kù tó jẹ mọ́ bíi 110 billion naira ẹ bá rántí dáadáa gómìnà ìpínlẹ̀ Kogi lásìkò yìí náà ni àwọn EFCC ni wọ́n tọpa Yàyà Bello dénú ilé ẹ̀ tó sì jẹ́ pé ọ̀gbẹ́ni gómìnà yìí ló gbé Yàyà Bello jáde láàrin àwọn DSS láàrin àwọn EFCC tí wọ́n dẹ̀ láǹfààní láti mú torí immunity ti gómìnà nígbà náà látìgbà náà wọ́n sọ pé wọ́n wá Yàyà Bello ọ̀dẹ̀ kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà náà bó bá sọmọ yahoo EFCC lè track ẹ̀ bó bá jẹ́ èèyàn kan péré tó bá jẹ́ èèyàn kan lọ́kàn ní àtẹ̀yàn kan búra wọn ní bá ní kan track ẹ̀ wọ́n lè yára track ẹ̀ kí ló dé tán track Yàyà Bello ok lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà ni wọ́n sọ pé Yàyà Bello ti lọ fara rẹ̀ kalẹ̀ fún àjọ EFCC ok ọ̀dà wọ́n fi sí àtìmọ́lé wọ́n gbé lọ ilé ẹjọ́ nílé ẹjọ́ lọ̀rọ̀ tí mo fẹ́ sọ ìgangan ti jẹ jáde torí pé Yàyà Bello fẹ́ kí wọ́n gba béèlì òun ilé ẹjọ́ wá gba béèlì ẹ̀ wọ́n ní correctional center náà ni yóò ti ṣe kérésìmesì àtọdún ńlá ọdún tuntun èyí ò bẹ̀ ni ó ti spend December 25th àti January 1st kí ló wá fà á ló fa sábàbí ọ̀rọ̀ ntọ́fà ni wípé wọ́n ní Yàyà Bello ti fáìlì bail application ever before kí wọ́n tiẹ̀ tó gbé wálé ẹjọ́ látìgbà tó ti wà ní custody ni wọ́n ti fáìlì bail application náà mo wá rò wípé sọ̀rọ̀ rò kí wọ́n tó mention case ní court kéèyàn ó ti fáìlì bail application ta ló fọ́n bail application nbò ni wọ́n ti rí sáwọn lọ́ọ̀yà máa ń ní bail application lọ́wọ́ ni àbílẹ̀ ẹjọ́ wọ́n ti ń gbà á bó gangan ni wọ́n ti ń ṣe é so ìyẹn jẹ́ lára concern mi now àwọn bíi 3 ni wọ́n mú àwọn 2 náà mú lẹ́yìn náà mú pẹ̀lú Yàyà Bello now àwọn 2 tí wọ́n mú pẹ̀lú Yàyà Bello yìí wọ́n gba béèlì kan nu wọn gba ti Yàyà Bello ní tí wọ́n dẹ̀ sọ ni wípé torí pé on the 22nd November ni wọ́n mú Yàyà Bello now on the 26th ni wọ́n detain ẹ̀ 27 ni wọ́n gbé lọ sí ilé ẹjọ́ so on the 22nd ni wọ́n ti fáìlì bail application so tí ilé ẹjọ́ sọ ni wípé kò tọ̀nà kò bófin mu kán fáìlì bail application síwájú kó tó gbé wálé ẹjọ́ do you know that a lawyer was still arguing that wípé kò sófin tó là kalẹ̀ bẹ́ẹ̀ bail application is bail application mo wá wò wípé òfin méjì ló wà lórílẹ̀‐èdè Nàìjíríà o òfin kan bẹ fáwọn olówó òfin kan bẹ fáwọn mẹ̀kúnnù tí gbogbo wọn ọ̀dẹ̀ wà mọ̀ lélẹ̀ pé ilé ayé náà ni gbogbo ẹ̀ wà ilé ayé láfẹsẹ̀ lọ
nobody is above law, nobody is above law. Kì í sọ̀rọ̀ Nàìjíríà o, many people are above law. Kò sẹ́ni tó sọ̀rọ̀ nípa ẹ̀sùn tí Yàyà Bello ń jẹ́jọ́ lórí ẹ̀. Ìṣòwò òlù mọ̀kùmọ̀kù 110 billion naira. Kò sẹ́ni tó sọ bá ṣe rówó gbà lọ́wọ́ ẹ̀, kò sẹ́ni tó sọ negotiation wọn. So ti dáwó padà ní, so ló wọ́n dáwó padà ní, ṣé wọ́n ti wá díẹ̀ ní, ṣé wọ́n rí pé kò kówó jẹ mọ́ ni. Because to the best of my understanding kò yẹ kí irú èèyàn bẹ́ẹ̀ o máa síkì fún bail application débi pé a máa sọ pé afẹ́gba bail ẹ̀. Now ntílé ẹjọ́ máa dúró lé lórí ni wípé àwọn sá máa béèrè owó tó ń pọ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n ti sọ pé fẹ́ bail ẹ̀ with 1 billion naira because ìkan nínú àwọn tọ́jú arrest pẹ̀lú ẹ̀ wọ́n ní ó gbọ́dọ̀ yan bail ẹ̀ 300 million naira wọ́n dẹ̀ gbọ́dọ̀ ní ṣọtí tàbí onídùúró tó ní ilẹ̀ tàbí ilé ní Maitama l'Abuja. So now kí ni nǹkan tó fà gangan tó gbé mi wá gangan ó ní ìrìn àjò tí ń bẹ nínú àwọn kéèsì àwọn olówó. Mẹ̀kúnnù ni wọ́n máa ń kàrámọ̀, mẹ̀kúnnù ni wọ́n máa ń fìyà jẹ, mẹ̀kúnnù ni wọ́n máa ń lò nílùú ọ̀bùn, mẹ̀kúnnù ni wọ́n máa ń lò nílùú gbólé kúókú. Àwọn olówó máa ṣe ń tìrìtì ara wọn. Yàyà Bello rìn láàrin àwọn EFCC sílẹ̀ ní ẹlẹ́ni kan tó rẹ́rìn-ín ó wò wọ́n pẹ̀lú ìyà tí ń jẹ wọ́n àbí bẹ́ẹ̀ kọ́ ó wò wọ́n wípé at the end of the day kí lẹ rò pé yóò ṣẹlẹ̀ a máa parí ẹ̀ náà ni nàá tí ká wá sọ pé lóòótọ́ ni ètò ìdájọ́ orílẹ̀-èdè yìí ti wà corrupted. To the best of my understanding kò sí nǹkan tí ò wà corrupted ní Nàìjíríà àti máa ń sọ láti ọ̀pọ̀lọpọ̀ gbà pé kò sí tí ò wà corrupted, kò sí tí ò corrupt, kò sẹ́ni tí ò corrupt ní Nàìjíríà. Now ọ̀pọ̀lọpọ̀ gbà láti sọ wípé òfin tá a lè ṣe Nàìjíríà tó lè mú ìwà ìṣòwò ìlú mọ̀kùmọ̀kù because nígbà tẹ́nìkan ìyẹn kan ṣoṣo bá kó 110 billion naira ìyẹn nìkan kọ́ lówó tó máa kó o but ìyẹn nìkan ni wọ́n bá ṣẹjọ́ lé lórí 110 billion naira owó tó lè change ọ̀pọ̀lọpọ̀ gbèsè ayé àwọn èèyàn ni. Kí ló dé táwọn tá à ń yàn sípò tó jẹ́ pápọ̀ ara wọn nìkan ni wọ́n ń dù? Gbogbo àwọn gómìnà lókè ọya kí ni tí wọ́n ṣe? But still anybody ò béèrè kankan lọ́wọ́ wọn. Gbogbo àwọn gọ́vnọ̀ ní South West èèlò ni wọ́n ń gbà èèlò náà fi ń ṣe nǹkan bẹ́ẹ̀ èèlò náà ń pa wọlé èèlò náà fi ń ṣe nǹkan bẹ́ẹ̀ àwọn tó kù kí náà fi ń ṣe. Àwọn governors, senators, gbogbo àwọn olóṣèlú ṣá ayé orí wọn ni wọ́n ń jẹ. Owó wa ni wọ́n ń kó sápò at expense of us. So well ẹ jẹ́ òun sáré gbàṣẹ́jú kan o nínú ìṣẹ́jú yìí o kí n tó wá ka ìdájọ́ àbí ìgbẹ́jọ́ kalẹ̀ adájọ́ ẹ ṣé. Ìwúrí ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ ohun tá a fẹ́ tẹ́lẹ̀ dọ̀ sì máa fàṣẹ sí ní wàrà ṣe é sà. Tọdún yìí tó ti wọlé dé o. Ọ̀wọ́n ni wọ́n ṣégilájé ẹ̀yà àwòrán yẹn máa làkúlà sọ̀rọ̀ ọ̀gbọ̀gbọ̀ kan ọ̀gbọ̀gbọ̀ kan. Gbogbo wọn borí ìwé kò wọ́n pariwo ajé tantan. Gbogbo ẹ̀dá yìí pátá tó fẹ́ gbẹ́gbẹ́ pé làwọn lẹ́nu iṣẹ́. Kò fẹ́ máa rí tajé ṣe kó sọ̀rọ̀ kó bóde pàdé. Ìṣègùn ọ̀tá lójú ayé àti lójú ọ̀run. Ẹ̀rọ tó ń wá ọmọ lọ́jọ́ tó ti pẹ́. Ìjákulẹ̀ lórí ìwé ìròyìn ní gbogbo ìgbà. Òtún rí jẹ̀rí mu tẹ́lẹ̀ ṣàdédé ní gbogbo nǹkan lọ́dún rẹ̀ bì. Tètè máa bọ̀ níbi ìwúrí ọdún tuntun yìí. Èyí tó máa wáyé fún ọjọ́ mẹ́rìndínlógún gbáko ní Dẹ̀sẹ̀mbà ọdún tá a wà yìí. Kó wá tọrọ gbogbo ohun tó fẹ́ fún ayé rẹ̀ ti dáadáa. Káwọn alálẹ̀ ó sì máa fàṣẹ sí gbogbo ẹsẹ̀. Àwọn tó gbá lọ́dún tó kọjá ohun tí wọ́n fẹ́ ti tó wọn lọ́wọ́. Wọ́n ti ń gbé ìgbésí ayé ìrọ̀rùn báyìí. Ìwọ náà má ṣàfihàn. Ẹ wá gbọ́ o. Ẹ̀yin tẹ́ bá wà lọ́nà tó jìn lórílẹ̀-èdè Nàìjíríà àtẹ̀yin tẹ́ wà ní ìpínlẹ̀ orílẹ̀-èdè ní Áfíríkà tó fi mọ́ ẹ̀yin tẹ́ wà nínú òyìnbó tẹ̀lé ráàyè wá síbi ètò yìí físíkàlì. Ẹ má fòyà. Ṣọ̀rí bí ìwúrí ọdún tuntun yìí bá ti ń lọ lọ́wọ́ ní Dẹ̀sẹ̀mbà. Àwọn aṣọ fídíò kan pẹ̀lú yín tí kálukú dẹ̀ máa ṣe ìwúrí rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ní èmi kan ìwọ kan tó lóyìnbó ń pè ní one-on-one. Fáṣọ dẹ̀ máa dùn lójú ẹsẹ̀. Privacy yìí jẹ́ wálé gidi gan ni o. Àwọn tí yóò máa súre fáwọn èèyàn níbi ètò yìí. Mọ́mọ́mọ́mọ́ gbogbo wọn wà. Àwọn alálẹ̀ ló ń gbẹnu wọn ṣàṣẹ. Elédùà ló fi ṣẹ́ràn wọn. Bóyá tó bá wà ní Nàìjíríà tàbí any country ní Áfíríkà ó sì jẹ́ lóyìn ìlú wa tètè pé àwọn hotline wa yìí kó book sílẹ̀ +23491509170 tàbí +2349150491169 tó fi mọ́ +2347031854347. Ẹ̀yin tí ẹ bá wà ní ìpínlẹ̀ Ògùn àtàgbègbè ẹ̀ ẹni kàn sí iléeṣẹ́ wa láti lọ book. A wà ní number 55 OEA compound along Old Ondo Express Road adjacent Bona Farm Junction Ìjẹ̀bú
ìlú Ìlẹsẹ̀ nípínlẹ̀ Ògùn tàbí kẹ́kàn sí OEA Herbs and Scrub Spices lórí Facebook @OEA_Herbal lórí Instagram. Wẹ́bsáìtì wa ni www.oea/herbal.com. Email address wa ni herbscrubs2019@gmail.com. níbi ìwúrí ọdún tuntun tó máa wáyé ní December. ọmọọba Ọlámilékan Gbóhùn aláṣẹ OEA Herbs and Scrub Spices ló wí pé tèmi tiẹ̀ ò ní sọ̀rọ̀ ṣe o èé ṣe. ẹ káàbọ̀ padà well gẹ́gẹ́ bí nǹkan tí ó wà níbí consequently nígbà tó ń gbé ìdájọ́ ìkalẹ̀ gbẹ́jọ́ ìkalẹ̀ Justice Mariam Anene only consequently the instant application having been filed prematurely is hereby refused. And before the court is a motion on notice dated and filed on 22nd November. The first defendant seek an order of this honorable court admitting him to bail pending the hearing and determination of the charge. wọ́n ti lẹ́sìn sẹ́jọ́ ilé ẹjọ́ tí sọ pé tóun ó ṣe lélẹ́yìí wọ́n ti file bail application that he became aware of the instant charge through the public summons that he is a two-term governor of Kogi State, that if released on bail he will not interfere with the witnesses and not jump bail. sọ yẹ kí wọ́n tiẹ̀ fi bẹ́ẹ̀lì try yẹ ẹni tẹ́ ẹ fẹ́ mú tó sá lọ tẹ́ ẹ̀ rí mú láti yẹ iye oṣù yìí. So now like I said wọ́n ti gba bẹ́ẹ̀lì ìkan nínú àwọn tí wọ́n jọ arrest wọn. So níbo lórílẹ̀‐èdè Nàìjíríà ń lọ every one of us tàbí ká sọ pé majority of us tàbí ká sọ pé many of us náà lọ́mọ ibi tí Nàìjíríà ń lọ ni pé Nàìjíríà ò níbi kankan lọ. Irọ́ ti pọ̀ jù lórílẹ̀‐èdè yìí, ẹ̀tàn ti pọ̀ jù lórílẹ̀‐èdè yìí, ìrẹ́jẹ ti pọ̀ jù lórílẹ̀‐èdè yìí. Gbogbo àwọn lágbájá sowó ìlú mọ̀kùmọ̀kù yẹn àìlẹ́mìí Ọlọ́run ni. Mùsùlùmí pọ̀ nù wọn o, wọ́n ka tírà Sàbúrà Dáúdà o, wọ́n ka Bíbélì o, wọ́n ka ọ̀rọ̀ Solomon lọ́jọ́ alẹ́ nínú òwe oníwàásù o, but still ìwà tí wọ́n wù náà ni wọ́n padà wò. Àfi Bíbélì búra kan tó ń búra fún ni, àbí Kùránì búra fún ni, ìgbàdógójì èrò wájà at the end of the day ìwòlè tí wọ́n jà náà ni wọ́n padà jà. Mẹ́wàá ìgbà tí mo wo orílẹ̀-èdè dáadáa mo rí pé tí ń bẹ́lẹ̀ yìí Ọlọ́run ọba mi ń gbọ́ ó tó pé ẹ bá fẹ́ kí Nàìjíríà ò dáa ẹ jẹ́ káwọn tí wọ́n lead wa tàbí tán ṣèjọba wa tàbí àwọn tó fẹ́ lead wa káwọn náà lẹ́mìí Ọlọ́run. Donald Trump onígbà tó ń sàárẹ̀ òun ọ̀gbà sálárì rí ó máa ń fún àwọn èèyàn ni òun ò kì í gbà á sọ́wọ́ òun ò kì í ná. Àwọn aṣòfin tí owó wọn tẹ̀ bàtì owó tán fẹ́ pín ni wọ́n tẹ̀ bàtì. Bọ́jà bí project tẹ́ gbé fún wọn kán lọ fowó ṣe tán ò ní ṣe ni wọ́n tẹ̀ bàtì. Ló fi dàbí ẹni pé kò sẹ́mi Ọlọ́run olóòkan lára wọn. Ọlọ́run nínú àánú ẹni yọ́ ṣàánú àwọn ọmọ Nàìjíríà o. A dẹ̀ sọ fún wọn lọ́pọ̀ ìgbà wípé kí wọ́n jẹ́ ká ẹja kálukẹ́ mọ́mọ́ lọ lẹ́mọ́ káfí ọmọ lọ láfi ká pín kínní yìí. But still irọ́ ni o wọn ò ní já lọ o. Bọ̀tẹ́ni tí ń pe ọ̀dákẹ́ bó bá pọ̀ ń gbàgbọ́ ya etí rẹ̀ ó di ni o. Àìmọye Yàyà Bello ló wà ní Nàìjíríà o, ọ̀pọ̀lọpọ̀ Yàyà Bello ló wà ní Nàìjíríà. Tó bá ṣẹlẹ̀ sí kan náà àwọn gómìnà tó kù náà ọ̀pọ̀lọpọ̀ gómìnà ní ń jalè lọ́wọ́ ṣùgbọ́n tọ́kàn wọn balẹ̀ wípé báwọn bá kú lórí àlééfà báwọn bá má wọn gba wọn lẹ̀ náà ni kò sí àwọn ẹnu làwọn fi sọ̀dí làwọn fi jókòó. Wọ́n ti lọ́rẹ̀ẹ́ nù lawyers, wọ́n ti lọ́rẹ̀ẹ́ nù justice, wọ́n ti lọ́rẹ̀ẹ́ káàkiri. Wọ́n máa fọwọ́ òṣèlú bọ̀ nísìnyí. Wọ́n á ti pe senate president ẹ bá mi dá sí o. Àwọn kìnìún yẹn ti ń halẹ̀ mọ́ mi o. Àwọn oníhalẹ̀ mọ́ àwọn EFCC ni ok bàbá ọ̀gá wọn sọ̀rọ̀. Àwọn ọ̀dẹ̀ lẹ́ńtà wà fẹ́ bá sọ̀rọ̀ àlẹ́ńtà fẹ́ pè àlẹ́ńtà fẹ́ gbìjà wa. Ọlọ́run nínú àná ẹ̀yọ́ sànù gbogbo wa. Akanda alóró ọ̀lẹ́nu bíi tẹ̀jú ọ̀tán lẹ́nu ó kó àgbà o. Ọ̀rọ̀ Yàyà Bello ẹ bá ti róyún Fúlàní ti mọ̀ pé òfin ni yóò fi bí a ti mọ̀ wípé kò síbi tí yóò lọ yóò gbé jáde padà náà ni. Well ẹ like follow page mi lórí Facebook Awikonko TV Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV Awikonko TV bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 èdè àti àṣà Yorùbá ò ní wọ mi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjù àṣẹ o. Adéoyè abẹ́fẹ́ Awikonko ó tún dé lórí ìkànnì yìí o authentic
àjọyọ̀ àbíkí Awikonko wá tó ń bá pẹ̀lú ìrìn èdè bàbá ìdè ètò tuntun tó ń jáde nílé yìí o òun dẹ̀wọ̀n dẹ̀ ẹ̀gbọ́n tàbí ìdáhùn ìbéèrè Awikonko lórí ètò onídẹ̀wọ̀n dẹ̀ tó gbọ́wọ́ ńlá 500,000 naira fún Yorùbá game show ní ó pẹ̀lú ìpọ̀lẹ̀ nílẹ̀ òǹgbẹ́lé àṣà àtiṣe owó àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè ti máa jáde lọ́lọ́kùn òjọ̀kan òun ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé bóyá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ lọ́wọ́ lórí ètò tí Awikonko gbé kalẹ̀ lórí YouTube onídẹ̀wọ̀dẹ̀ authentic Yorùbá tí ilé ìlẹ̀ ti máa rí wò Awikonko onídẹ̀wọ̀dẹ̀ ta lórí ìtumọ̀ tuntun ìdáhùn ìbéèrè gbogbo ńlá ìpàdé lórí ètò onídẹ̀wọ̀dẹ̀ kájọ máa fojú oúnjẹ àlùjẹ lórí YouTube channel authentic Yorùbá TV láti ìgbàdégbà. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba, ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní Akanda ọ̀rọ̀ Awikonko, ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá, ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ, ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún Akanda ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa, ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan, ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053 270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +170 48 91 2729. Awikonko Development Fans Club Worldwide ilé aláyọ̀ nílé wa.